mo mọ̀ dáná báyìí mo lọ́mọ ìlú báyìí ó sì gbàgbó mo mọ̀ dáná. Hello Sẹ́bílì ń bọ̀ wà iná ń bọ̀ wà látàná ọlọ́wọ́ bọ́ọ̀lù látàná dòní ó ti dá báwọn dákun àpò tí mo máa ń kówó sí àti fóònù ńlá mi ń bọ̀ wà Sẹ́bílì ọlọ́wọ́ fi fóònù ńlá mi àtowó tí mo pa lánàá lọ ta tẹ́tẹ́ lórí Nàìjíríà àti South Africa dákun bó ló ṣe gbé ní Nàìjíríà àwọn ènìyàn ìmọ̀ bó ṣe gbé tẹ́tẹ́ rẹ bó ló ṣe gbé ó gbé lórí pé South Africa ní Nàìjíríà mo dáná sórí kò ti ṣẹ̀sìn ẹ̀sìn lélẹ́yọ ti ṣẹ̀sìn Sẹ́bílì ṣe mú wọ́n àti jẹ gbogbo rẹ̀ báyìí wọ́n ti jọ ọyá mọ̀ bọ̀ lé mú wọ́n ti jẹ gbogbo owó tá a pa lánàá wọ́n sì ti gba fóònù náà lọ́wọ́ rẹ̀ mọ̀ bọ̀ mọ̀ ṣẹ̀sìn wọ́n sọ ọmọlẹ̀ láì ṣẹran lórí kíni o lórí kíni ní mọ̀ gbọ́ lórí kíni torí ọdún South Africa ní Nàìjíríà ọmọ ṣẹ̀sìn Sẹ́bílì ń pa àwọn ọmọ sọ fún ọ pé South Africa ń bàbá rẹ̀ pa àwọn ọmọ sọ bẹ́ẹ̀ ń pa àwọn ọmọ sọ bẹ́ẹ̀ sọmọ ìgbádùn mọ̀mọ̀ dáná sọmọ ìgbádùn báyìí sọ gbádùn báyìí South Africa ń bàbá rẹ̀ ní Sẹ́bílì dákun débi ìgbà tí mo bá lù wò mo mọ̀ gbà tí wọ́n kò tẹ́ ò lánàá mo mọ̀ gbà Nàìjíríà sì ló wíìnì wọ́n ti wá sọ mọ́lẹ̀ báyìí kí ní ṣe wọ́n rẹ̀ kí ní ṣe báyìí ń bọ̀ wà rí sọ́ọ̀mọdé síbi ọwà sọ́ọ̀mọdé síbẹ̀ ọyá sẹ́ndì níṣẹ́ àwọn àpò ọ̀lẹ́yìn sáàní ìfẹ́lẹ̀ ń bẹ̀ kí wọ́n dájú pé mi mọ̀ mọ́ yìí kò dájú àsìgbé wọ́ọ̀dù ọyá gbé fóònù fún wọn gbà náà ẹ dákun bàbá ọmọ mi níbẹ̀ lọ́dọ̀ yìí tọ́ta tẹ́tẹ́ pé South Africa ní Nàìjíríà ó sì tilẹ̀ so mọ́lẹ̀ kí ẹ ṣe South Africa bàbá rẹ̀ yóò mọ ìdí tó fi ń tẹ̀lé South Africa olórí ìwúrọ̀ ọmọ Sẹ́bílì igi tí báyé rẹ̀ jẹ́ ìdí ni ìmọ̀ bóyá South Africa lọ́mọ tí ń fẹ́ o ọ̀dà èló ni á fi bẹ́ẹ̀lì ẹ̀ báyìí 70,000 mọ̀dánà ọ̀dà àwẹ̀ ẹ bá gbé fóònù fún Sẹ́bílì àdírẹ́sì ibi tó wà òkè àrò lọ wà ọ̀dà mọ̀ ń bọ̀ mọ̀dánà kò mọ̀ dájú pé mi mo bá mọ̀ yìí ń bọ̀ àwọn ọmọ sọ fún Sẹ́bílì kí South Africa bàbá rẹ̀ gbogbo owó tí wọ́n pa lánàá ẹ̀dá ìrọ̀sà lóòrò Sẹ́bílì.